ṣàkẹ́kẹ́ ọmọdé ìṣàkẹ́kẹ́ ṣàkẹ́kẹ́ ọmọdé ìṣàkẹ́kẹ́ kálábàjá máa fi ọṣẹ sí o ọmọdé ìṣàkẹ́kẹ́ ṣàkẹ́kẹ́ ọmọdé ìṣàkẹ́kẹ́ ṣàkẹ́kẹ́ ọmọdé ìṣàkẹ́kẹ́ kálábàjá máa fi ọṣẹ sí o ọmọdé ìṣàkẹ́kẹ́. èrò ó yá lọ́jà òyìnbó ká lọ ṣòwò àṣejèrè o èrè làwa ó jẹ lábọ̀ ọjà èrè la ó jẹ o. èrò ó yá lọ́jà òyìnbó ká lọ ṣòwò àṣejèrè o èrè làwa ó jẹ lábọ̀ ọjà èrè la ó jẹ o. ẹni ò bá wà dẹ́yìn ìgbẹ́tì láéláé kò lè mọ iye kó. ẹni ò bá wà dẹ́yìn ìgbẹ́tì kò lè mọ iye kó. ọlá omi jó mi lọ òkun kì máa iṣẹ́ gbẹ ọ̀sà o. mo pàgùn mọ́wọ́ mo bá róró mo pàgùn mọ́wọ́. mo ti bá wọn ṣe bí aláàrù lọ́jà òyìnbó. ó dá mi lójú gbangba pàdé gbọ̀rọ̀ ni mí lọ́jà ọba. mo ti bá wọn ṣe bí aláàrù lọ́jà òyìnbó. ó dá mi lójú gbangba pàdé gbọ̀rọ̀ ni mí lọ́jà ọba. èrò èrò ọlá èrò èrò ariwo ọlá èrò ilé mi ni ẹ máa bọ̀ o ariwo ọlá èrò ariwo ọlá èrò ni o. iṣẹ́ ìkùnà òkèrè inú onígangan iṣẹ́ ìkànnà òkèrè rárá lára onígangan onílù yìí já mọ́ra dákun màmá ṣàwọn ọwọ́ fún mi nú lórúkọ òjèmù ìtú ló ní kẹ́ ẹ̀ tún mi ṣe ìfà ló ní kẹ́ fà mí mọ́ra èrò ìbò èrò ọ̀fà owó ńláńlá ni mo fẹ́ yé má fìyà jẹ mí bájá bá pẹran ẹ̀jẹ̀ ó jẹran má fìyà jẹ mí o bájá bá pẹran ẹ̀jẹ̀ ó jẹran o. èmi ni mo kọ bí ẹ̀jẹ̀ ń jẹṣu má fìyà jẹ mí bájá bá pẹran ẹ̀jẹ̀ ó jẹran má fìyà jẹ mí o bájá bá pẹran ẹ̀jẹ̀ ó jẹran. ọkọ mi kí ló tún ṣe ẹ́ báyìí òkú ẹ̀ náà mo lọ bẹ́ẹ̀ ra. báwo ló tún ṣe ń ṣe ẹ́. mọ̀lẹ́kẹ́ ti gbé mi kò jẹ́ kí gbígbẹ́jú rẹ̀ yọ. ìnira ìpọ̀. Àjàdí kó bá mi o. Àjàdí Àjàdí èmi àti òjò sọ́bà yìí Àjàdí òró sí Bọ́lá ní. Bọ́láńlé. Sá. Ó rí mi ni. Ẹ kú jókòó sá. Ẹ̀ ń sọ olóòkì mi tẹ́lẹ̀. Ọ̀dà náà kò burú. Ìyá rẹ̀ ńkọ́? Wọ́n wà nínú ilé. Ó wà nínú ilé. Nínú ilé mi ń bì. Ibi jẹ́ bí ilé bàbá ńlá bàkú ẹ̀. Ó ti dáa, ó ti dáa. Ìwọ máa lọ́ntẹ̀. Àlọ́ ń ta hun àbọ̀ ń ta náà. Nínú ilé mi ń bì.
nìyẹn. èmi jẹ́ wèrè àbí bàbá ńlá bá kú ẹ̀ wèrè. Rárá Sàmú. èmi. Mi ì mọ̀ báyẹn ní Sàmú má bínú. ẹ tó gbálẹ̀ láàárọ̀ yìí ẹ tó fasọkọ. èmi ò tiẹ̀ rápẹ̀rẹ̀ kó fẹ́ kó jáde nù lé. gbọ́ mi ná olóòrò wó san mo ní mo fara mọ́ mo yọ̀ǹda gbogbo ń tọ́ jẹ mí àmọ́ borí burúkú ẹ̀ jáde ó jẹ́ kí n gbó lóríire sínú ilé mi kí ló dé wọ́n bí sọ́ni mẹ́ja. Dáàdì èwo olóríire dẹ̀lẹ̀ mi náà. ọyọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ bí owó aṣọ báyìí ní òkú jáde wo ọjọ́ mẹ́ta péré mo fún ọ kọ jáde nù ilé mi bí bẹ́ẹ̀ kọ́ tílẹ̀ ẹjọ́ kẹrin bá mẹ́ mọ́nú ilé yìí ó pè mí lọ́wọ́ àlẹ́. Dáàdì ọ̀túnla yẹn ti yájú sà lórí kò síbi tí mo fẹ́ kó lọ. kò síbi tó kò lọ. Ẹni sà. sókà ńkọ́ kó lọ sókà ẹ máa gbé mbẹ. Dádì ẹ jọ̀ọ́ ẹ má lé wa jáde. n ò lè ń jáde ìyá rẹ ni ọba sọ̀rọ̀ kò ní kó gba tìrẹ bọ̀ lálálàálà. Mummy ẹ̀yin náà gba tirẹ̀ bọ̀. bóyá mo bá sọ̀rọ̀ bóyá ajẹ́ gbọ́ torí wò tèmi ń wo eléyìí ń rò pé nìkan ṣe ń sì kó jáde kan náà ni kò jù bẹ́ẹ̀ lọ bó bá ti ṣe tán tọmọ àpọ̀ fẹ́ máa gbénú ilé yìí lọ tìrẹ́bọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ bí mo fi kọ́ ọ̀rọ̀ amú nǹkan rẹ̀ ọmọ àlá. Ẹ má bínú sà. kémi ọmọ bínú ń yẹ yé rẹ sí o. Ìwọ náà irú wàhálà wo wá ní báyìí. Ẹ̀yin náà gba tirẹ̀ bọ̀. Bọ́láńlé kò lè yí ẹ. Sóge sọmọ pé ìjọba ta bá ná lówó báyìí lásánwó ẹ̀ owó nìkan kọ́ owó kò tẹ̀ nínú lébi ní kọ́ ọmọ yọ̀ ṣubú tó o fẹ́ ṣubú tààrà ọmú lọ sámi kiri lórí ọjà nínú lé. ti tó wò jẹ́ ń sọ fún ẹ ikú ọkọ a máa kóyà jẹ ni ṣùgbọ́n kéèyàn má mọ odó tí ó dọ̀rùn lásì ìyẹn gan bá bá a yà.
Wo ti tó. Ìmọ̀kò fẹ́ dọ̀rọ̀ ara mi gbà báyìí. Wò ó jẹ́ ń sọ fún ọ, yàrá kó tó pọ̀, ó gbógun èèyàn. Ṣó ti gbọ́, olúkálukú sì rèé yóò rí tiẹ̀ ṣe Èjìdé. Ó fẹ́ kún ṣe ra rẹ̀ léṣe. Bẹ́ẹ̀ ni. Wo ọmọ rẹ̀ ó ti tó. Ìgbà ọ̀nà ló wo ìgbò, ẹgbẹ̀rún ọ̀nà ló wọ́ dùgbẹ́ o. Ṣẹ̀fún fi gbogbo ara ṣàjé lọ́jà láfẹ́ ń wá. Ẹni jalè nìkan ló bọ́mọ jẹ́, iṣẹ́ oríran mi mà ṣe o. Owó ni gbogbo wa ń wá o. Ká ní ìtì ẹ̀kọ́ ló ń tẹ̀rọ lọ̀rọ̀ ilé ayé ta wá. Òṣùpọ̀ ilé bá mẹ́ni lọ́rọ̀ kádàrá bẹ́yìn o mọ̀ ni. Ẹnìkan ò ní bá olùwàtẹ́lẹwọ́ rẹ̀. Hello. 40 naira. Kẹfẹ́ tó gba àbọ̀fọ̀ ọ̀rọ̀. Ọ̀fọ̀ ọ̀rọ̀ mo fẹ́. Má ṣàṣeyọrí kan kò sí nílé ayé tá a wá. Wọ́n wọ kágbó ẹ̀yìn ara rẹ̀ ni yóò fi lànà fún wọn. Àtẹ́lẹwọ́ lára ìgúnpá ẹni máa ní ẹ̀gàn. Ìgbẹ́kẹ̀lé ẹni ènìyàn àsán. Owó ni gbogbo wa ń wá o. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kò yá gbọ́. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kò yá gbọ́. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán máa ní. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Yàrá rẹ̀ lòṣùgbó rẹ̀ lù dáadáa. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Ìbàdí kì í pẹ́ dàwọ́, má ló ra rẹ̀ nílò kan. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò kò yá gbọ́. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán máa ní o. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Kádàrá rẹ̀ lòṣùgbó rẹ̀ lù dáadáa. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Ìbàdí kì í pẹ́ dàwọ́, má ló ra rẹ̀ nílò kúlò. Tẹ̀pa mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Àkàrà epo. Mo mọ̀ pé Ó wọ́n ń jọ yín. àwọn ètò mi jẹ. Àǹtí. Oúnjẹ yìí fún ẹ mọ̀ ìyá Alákàrà. Ṣáájú wa. Ìyá mi rẹ̀ ń kọ́. Wọ́n wà nílé, wọ́n ń pè lo àkàrà rẹ̀ lọ́wọ́. Ó dà tó bá ti padà lé bá ń kí wọn pé ajé ò mọ̀ wọ gbá o. Ó dà, máa fi iṣẹ́ yín jẹ́ fún wọn. Àbí bá yín má kàrà. Ẹ má ṣe yọnu èmi ò jẹ ajé ò mọ̀ tà. Àmì o. Ó dà ó tà o oúnjẹ yín fún rẹ̀. Kò burú, ajẹ́pọ̀ ti kán rúrú nù. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ẹ kúlẹ̀ màmí. Ẹ kúlẹ̀ màmí. Kí ló ṣe ẹ̀yin àtẹ̀gbọ́n yín? Tí o
tán gbogbo àkàrà. Ó ti tán pátápátá. Ó ti tán. Bẹ́ẹ̀ ni. Wo nìyẹn àkàrà ló ti tán yẹn. Àkàrà ló ti tán yẹn. Ṣùgbọ́n màámi mo ní kí ló ṣe ẹ̀yin àtẹ̀gbọ́n yín. Sórí tiwọn yẹn pátì sẹ́gbẹ́ kan pátì. Bọ́dà mi. Àwọn náà. Ó jẹ́ àbúrò mi. Ó máa lọ díẹ̀. Àṣejì. Tọ́lá ni ṣé ibi tó ní màá tẹ̀lé ẹ̀dẹ́ làwọn tá à ń bọ̀ náà ládé. Èjìdé mo tún wá fẹ́ lọ kọjá bí èmi mo ní kọ́ bá ń pè ọ́ wá ó sí àbúrò mi. Tó bá ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé. Yóò dà náà ní bá ti fẹ́ kórìí náà ní ó rí. Èjìdé èmi mo ní kí àbúrò mi bá ń pè ọ́ wá yẹn mo ti fẹ́ rí ọ ti pẹ́ àmọ́ kò sáyé àwọn làlórí kan kún ojú ọ̀nà gan-an mo wá ní lónìí jẹ́ yín sátìrì ọ̀nà tán náà ni mo fi ní kọ́ bá ń dàbí ọgbọ́n kọ́ bá mú ọ wá kéde pọ́ tán o ayé ò ní tàn pa o. Èmi náà ló ti wá rí yìí o. O ṣeun so ohun tí mo fẹ́ rí ọ fún ni pé o ti pẹ́ tí mo ti fẹ́ sọ̀rọ̀ yìí o ti pẹ́ gẹ́ ọpẹ́ ó wù mí kí èmi àti ẹ ó tì mí lójú tẹ́lẹ̀ ni mo wá ta ìtìjú mo ta báwọn tí wọ́n ní tìjú mo gbé tìjú dèmi sànà torí tí ẹni o because of you ó wù mí gan mo wá fẹ́ kí mi àti kájọ wà báyìí kájọ mọ wọlé kájọ mọ jáde bí multiple visa mo ti fẹ́ ká ṣe nù èyí ti pé bá ti elége o ara o ọlọ́run ní bí àjọ bí ọmọ Brazil àti tí wọ́n jọ sí rẹ́gírẹ́gí dáadáa ni. Torí ìyẹn lẹ ṣe pè mí. Ó dáa ẹ máa fún mi ní àǹfààní láti lọ rò díẹ̀. Èjìdé kí ló tún fẹ́ rò mọ́ rò rírò kẹ̀ ayé ti di ayé ọ̀làjú ní wọ́n bá ń ro ní ìsìn nǹkan mẹ́tò lè kó sí mọ́ jàrò domicit mọ́ rò rárá jẹ́ kó mọ́ lo bí nísìn náà ni nígbà tí gbọ́n mo gbà mo fẹ́ kọ́ tẹ̀. Ẹ wò ẹ jẹ́ kí n fara balẹ̀ kí n lọ rò dáadáa nígbà tí mo bá rò tó bá yé mi màá máa pè yín. níbo ló fẹ́ gbé mi sí Èjìdé èmi lè sọ ọmọ kékeré mọ̀ mọ̀ tàn mí. Ó dáa ẹ fún mi nọ́mbà yín. Ìwọ ni ọ̀tẹ̀. Ẹ wá pè. 0 8 0 àrùn 4 1 èjì 3 1 4 1 lọ́ba tán. Ẹ wò máa pè yín. Ìmọ̀ retí o Èjìdé àkú ẹjọ́ obìnrin ogun irú wọn báyìí máa lọ ọkọ ogun yóò lóbi gbọ́ tuntun ni yóò lóbi bí.
sí nǹkan kan náà fún yín máa mì í. Kò sí nǹkan kan. Òtérèrè omi ayé, ọ̀tàràrà omi àwọn àgbà, ó díá fún òrìṣà ńlá Ọ̀ṣẹ̀rẹ̀màgbò tí ó fomi tiẹ̀ sílẹ̀ tí ó rè pọ́nmí ẹlẹ́yẹ. Èjìdé, àwọn àgbà ní bẹ́ńdì ọ̀rọ̀ yìí. Àwọn àgbà kí ni màámi ṣe fún wọn? Ṣé àwọn náà tún jẹ́ kó lè sọ̀rọ̀? Wọ́n mọ tí ìyá rẹ̀ ṣe fún wọn, ṣùgbọ́n ìyá rẹ̀ ò sọ̀rọ̀. Ẹ ṣe mà. Kò tọ́pẹ́, n ó fún un ní ẹbu kan. Ẹbu yìí ló dà sínú epo pupa. Tó o bá ti ń fọwọ́ rò pọ̀ tó ń tọ́ sí ìyá rẹ lẹ́nu, ọ wàá mọ̀ pé gbólóhùn yìí pé. Igbó ńlá lorúkọ àpáyé. Ìjíwèrè lorúkọ tá à ń pélẹ̀. Ìjíwèrè lorúkọ à ń pélẹ̀. Oṣó kì í gbójú kó dalẹ̀ láàmú. Àjẹ́ kì í gbójú kó dalẹ̀ láàmú. Oṣó, àjẹ́, babaláwo, aláàfáà, adáhunṣe, wòlíì, gbogbo ajogun gbogbo kí wọ́n má lè dàrẹ́ Èjìdé láàmú. Ẹni tó bá fẹ́ fi àwọn ṣe ìyá Èjìdé kígi owó pa, kí lè ó lanu kó fi jẹ. Èèwọ̀ ọ̀wọ́n gógó lórúkọ ikú, ẹ̀gbọ́n rírì lórúkọ àrùn, ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹ lórúkọ ọlẹ̀. Èmi àtẹ̀pẹ́ tí sọmọ ilẹ̀ ni mò ń pe ilẹ̀ lónìí, ilẹ̀ ìjà tẹ̀pẹ́. Torí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ látẹ̀pẹ́ tẹ̀lẹ̀. Bàbá àtàlódìpọ̀ mọ onílẹ̀ mọ́rin, àtẹ̀pẹ́ ni mí, n ó tẹ̀lẹ̀ igbó kan gẹ́rẹ́. Èjìdé ọkọ mi, mo fẹ́ bá ẹ sọ ọ̀rọ̀ kan. A lè pé yóò pẹ́ kó yá, a sì lè pé yóò yá kó pẹ́. A ò mọ gbàtẹ́lẹ́mì ó mẹ́mìí ẹ̀ lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí, o ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kan. O gbọ́? Ìwọ. Tèmi bá mi. Mami. Etí rí àìmá gbọ́ yakata yẹn bẹ́ẹ̀ la gbọ́ bí ìràwé atátúntò olókìní ẹ̀yìn olókìní ọ̀gbọ̀dọ̀ balẹ̀ kí ló dé. Ẹgbẹ́dẹ sàn. Ìwọ gbọ́. Ìwọ mọ̀ láyà o, òun bá lẹ̀ pinnu, ṣé ìwọ morúkọ tílẹ̀ ń jẹ ni?
ṣé wọ́n mọ̀ pé àwa fẹ́ gẹ́gẹ́ níyẹ̀ àwa ni mo lẹ́lẹ́ ògèrè ni wo tí ò bá jẹ́ pé mo bá fẹ́ràn rẹ ni bá pé kí lè ọ̀dà ló kó gbé omi. Elédùnmọ̀ ni ọmọ sí o ṣebí ìbá ṣe fi kú sí ìfàjẹ́ rẹ̀ wọn ò dúpẹ́ ọlọ́run àwọn èèyàn ń burú o. Grandma, ẹ promise me ẹ dẹ̀ fulfill it. Rẹ́rìn-ín. Wo ẹ̀sìn fún ọ. Private primary school ló lò. Nígbà bá ṣe tán báyìí, kọ́ṣọ́ ló wà tó lọ sí private secondary school. Nígbà bá tó ṣe tán bẹ́ẹ̀ wọ́n kọ́ṣọ́ báyìí, ó wà lọ sí ilé ẹ̀kọ́ gíga yunifásítì tìjọba. Ilé ìwọ̀n fìyàn lọ́kàn balẹ̀. Ṣé o ti gbọ́ kọ́? Grandma, private primary school. Bẹ́ẹ̀ni. Ta ló máa máa sanwó school? Ṣé bọ̀dádì mi ti kú? Ìlọ́kọ ọmọ àrílù ẹ̀rọ lọ sí àwọn ọdún nílé ìran ọlọ́kọ yìí rí pọ̀jù Bọ́lá nílé ò ní rí pọ̀jù ṣàmì dáadáa tó bá ti ń lò ní báyìí èmi ló mọ̀ rí ṣé o ti bọ́ ọkọ rẹ̀. Grandma, mo wẹ̀yìn mi ò rí mímọ́ o. Èéfín iná ni mo rí o. Mi ò rólúkòso o. Wo bó sunkún dọjọ́ mẹ́wàá òní kò ní kẹ́lẹ́mì tó gba nǹkan rẹ̀ ó dá padà. Omi jẹ́ kàn máa ń dá kúrúkúrú sójú ẹni ni kò jẹ́ kẹ́ni tó ń sunkún rìnà ibi tó ń lọ. Òun ní ti gbọ́nra nù kó lè mọ nǹkan tó kàn lọ́rọ̀ ara rẹ̀. Má sunkún mọ́. Àǹtí ikú ìyá mi nìkan ló ń pa mí lẹ́kùn. Kí tí wọ́n á ní? Bí kò ṣe omi jẹ́ àbámọ̀ tó jáde lójú wọn. Ìyá Ejide gbìyànjú láti sọ̀rọ̀. Wọ́n lanu ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀. Ìyá Ejide sọ mí sẹ́mi nìkan. Ó ti tó má sunkún mọ́ má fẹkún ṣe rẹ léṣe àbí nígbà tó bá fẹkún sọ̀rọ̀ ẹ̀ dìdàkudà báyìí ta ló fẹ́ bí ọtọ́jú ọmọ rẹ Bọ́láńlé má sunkún mọ́. Ọmọ mi dà. Bọ́láńlé. Bọ́láńlé ara ń tẹ̀mí ń wí rèé o ṣé ìwọ náà ti wá rí báyìí o ti wá fàyè gbàbànújẹ́ kó jókòó sọ́ọ̀dẹ̀ rẹ̀ o ti wá mú bùjókòó sọ́kàn tèwé tàgbà yín ọmọ Bọ́láńlé Àríkẹ́ kí tó fi ibojì ṣe bùjókòó tẹ́ni ẹni bá kú tá a ti ṣèdárò tán ká gbà fọ́lọ́run nísìnyí mọ̀ wá bí mọ́ o ṣó ti gbọ́ ó yẹ ẹja wọnú ilé lọ. sunkún pọ̀ ẹ bá ti gbogbo tẹ sunkún bí ọ̀sẹ̀ méjì ní àdákẹ́ wọn bá lè yan sunkún mọ́. ọ̀sẹ̀ méjì pọ̀
àbúrò ń bẹ́ ń ta. kọ́kàn ra sùn díẹ̀ kó bá ti kó sì mójú kó kó nu ojú ẹ̀ nù. gbọ́dọ̀ wọn sunkún ọ̀sẹ̀ méjì lásìkò ìkọ́dà. wo ẹkún òde bí ọ̀rọ̀ gbẹ́dùn yẹn àìsàn láti rí wò àrítọ́ lọ́jọ́ sí. bẹ́ẹ̀ni. sórí bí kú bá dé bí ìgbà gómìnà bá ti tán tí ó lọ ní ṣiṣẹ́ ni yóò mọ̀ lórí gbogbo ẹ̀rù ni ó sì tán tí ń lọ nù. ṣé o bọ̀dà kúnlẹ̀ ẹ̀yin náà ní fìrú ẹ̀ gbà o. àmín. àmọ́ tó jẹ́ pé arúgbó pẹ́ mi ń gùn tí wọ́n mọ̀ pé ẹ tọ̀ báyìí ẹ gbà báyìí ẹ fi háìn wọ́n sì lọ yáwó. Kàmílà mo mọ̀ wọn o mo mọ̀ wọn gan. àdúrà tí èèyàn mọ̀ gbà náà ni pé ọpọlọ tí téèyàn fi mọ̀ ibi tí ọmọ kì í bọ̀ kọ́lọ́hún mọ́ fi wọ́n. àṣẹ àmín. ọmọbọ́lá lè mí kọ́. ó má wà lẹ́ńkúlẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀. sówó ẹ̀wù. kódà mo wọ sweater fà. torí òtútù mú lásìkò tá a wà yìí kò sì ní dáa kó òtútù ọmọ wa tún rọ sóun láyà òtútù àyà ní pọ́dẹ́ o ẹjọ́ ọmọ wọ ẹ̀wù kọ́ mọ́ wọ ẹjọ́ wọn wọ sweater o. bá a fi ra búrẹ́dì fún tó náà bá dé. ẹ tún fún mi lówó. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ dúpẹ́ ayé ni kó ló ní dùn. bọ̀dà kúnlẹ̀ ẹ̀yin náà ṣe o ẹ ní fìrú ẹ̀ gbà lágbára náà. eléyìí ìṣòwò. bẹ́ẹ̀ ni. eléyìí ìṣòwò bá ti fi ká náwó lórí búkú lọ́rẹ́ mi. àárín kan fún. bí gbogbo atm sápò ni àpótí òṣòwò mẹ́ yóò sì kọ́ bọ̀ yóò mọ̀ owó jáde ọ̀rẹ́ mi ni mo mọ̀ dáadáa ṣojú àwọn méjèèjì àti wá rí báyìí. ti pẹ́. bíbí ń pa wá báyìí àájọ jáde àní jẹun ẹnìkan kò sì ní débi alọ kó kọ́ bá kò kó mọ owó jáde tó ti yọ àyè dára wa bọ́ bá ní ha náà ni bó ní bí náà ni àbí ṣé lórí burúkú ń bẹ láàrin wa. kò sí. ẹ tiẹ̀ ti ń bára yín bọ̀ tipẹ́. lẹ́tà ká mọ̀ dára wa o. òun náà sọ fún mi pé òun padà wá rí ọ wọ́n bọ̀ mú nǹkan wá. ẹ ṣé mo dúpẹ́. Ejide ẹja máa lọ. ẹ̀yin náà ní fìrú ẹ̀ gbà o. ikú màmá gbóná lára mi mo fẹ́ bọ́ọ̀lù atẹ́gùn. báyìí lágbà lọ rí pẹ̀lẹ́ kó o kí ọmọ Bọ́lá ní o. àjíṣe yín fún ẹ má jọ wọn rìn kí o. dúró ní sùúrù. aṣọ òrùbó lórí ibùsùn aṣọ òrùbó lárí kankan nígbà tẹ́mi ẹjọ́ ń bọ̀ tẹ́mi ṣe ń pariwo pé ebi ń pa mí wọ́n náà ló ní mọ̀ bọ̀lẹ́ àná ebi ń pa mí oní òsì kankan lọ́rẹ̀ mo láwọ́ kó fẹ́ mú mi olóòfẹ́ ìlú búra sí àwa dé àjáde ọ̀wá yọ 1000 jáde bí ẹni pé o ní atm lápò níbo ló ti lówó orúkọ ọ̀dàlẹ̀ ni ọ́. kí ni máa ṣe ọtọ́ máa sọ bẹ́ẹ̀ tí ó lákàá ìbáyìí náà ṣé ọmọ ọlọ́mọ tó ń bẹnu ilé tí ń sọ̀fọ̀ lọ sí kò ní jẹun ni ó tún ní pikin lọ́wọ́ mo ní kó fún lọ́gọ́ kó pikin mi ọkọ̀ jẹ búrẹ́dì ọwọ́ à ń pikin ni ṣé kò kí bí ọkọ̀ àwọn kúrú lé ni. nítorí pé mi ò ti wá sí ilé ọ̀fọ̀ báyìí ni mo ti dáràn kébí ó lù ń pa kí ọ̀ǹgà ọ̀pá mi àbí wà wá débi ọ̀wá ni dọ́tà ẹ̀ lọ rẹ kí wọ́n fún lówó ọ̀wá yọ 1000 jáde sábàlá bí ẹni tọ́lọ́run ti gbà fún. kí ló orí rẹ̀ ò pé rárá o ní common sense rárá àmọ̀ pé ìwọ náà ò ti fẹ́ máa tọrọ báà ní ìsìn kọ́ lọ sábó kó jókòó tiẹ̀ ká máa pè ṣọ́ọ̀bù rẹ̀ nù ká máa mọ bẹ́ẹ̀ ká máa pé kọ́ gbà kọ́ máa fi jẹun bàbá sì jẹ́ bẹ́ẹ̀ ni o pọ́pà bàbá rẹ̀ gbà náà ká máa dáwọ́ fún pé owó ni kò fi ṣòkò kó fi ṣọ̀fọ̀ ìwọ ní gbogbo kátà tó ṣe. ìwọ n ò ní lọ sábó mo sì ní pẹ́ ní kankan ẹ bá fẹ́ ṣàánú mi ní ọ̀ṣàánú mi àwọn bí mi bá jókòó ojú kan bẹ́ẹ̀ bá náwó sí mi wọ́n gbà ẹ bá àwọn dájọ́ nu abọ́ wọn kò wọ́n nà mo sì ní lọ sábó bọ́ba ẹ bá fi pè ń bára níta bá wù yẹn pè mo mọ tí wọ́n ṣe fún ọ yín padà lọ bá ní yín lọ bá Ejide fún ara yín sọ fún pé mi ń pa mi kó fún mi. abúlé tí mo ṣe báyìí ọ̀dà ń so yín ránjẹ fún ọ. tó rò ń jẹ fún mi. irú oúnjẹ wo. kí ló fẹ́ jẹ. òkèlè náà ni wọ́n ti fòkèlè sí o lè bọ́ jẹ yèpẹ̀. ǹjẹ́. o lè jẹ yèpẹ̀. nṣó jáde. ṣé pèsè. ní ìwòlè pé ń gbà mí oúnjẹ fún nṣó. pé gbogbo ọ̀pá ọbọ̀ bá gbà. àní wọ́n gbà mí oúnjẹ fún ìwòlè pé àlọ́mọdé ọ̀tọ́ lágbó tó tẹ̀ lórí ẹ̀ kí ló fẹ́ jẹ. ọ̀rẹ́ mi Mr. Agbabi Akànnì àwọn ni alága àwọn tí ó ń yá wa lówó tí a fi ń ṣòwò. ẹ káàsán sà. ẹ dákun. Mr. Lánìhùn ọ̀kan pàtàkì náà jẹ́ nínú ìgbìmọ̀ tí a jì. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. àmín ẹ ṣé adúpẹ́ ẹ ṣe ẹni tí Dòwú sọ ọkàn fi ṣàpọ́nlé wa ni
pé alága bí yan ti ń yáyàn lówó táwọn bá kówó bẹ́ẹ̀ kí n la fẹ́ yáwó èèyàn àbí wọ́n parọ́ ni ẹ pẹ̀lẹ́ bà ẹ ra ṣé Ìdòwú ti sọ̀rọ̀ yín tó pọ̀ fún wa gan o ó ní pé èèyàn gidi ni wọ́n á wò pé ẹ ń wo léèyàn dáadáa báyìí lẹ́gbẹ̀ẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ káwa náà mọ̀ wọn bó ṣe amòyìn dé nìsín wọn á ní pé bínú ẹ̀dá bínú rẹ̀ ọ̀dà kò sọ̀rọ̀ ẹnu ẹ̀ ká gbọ́ sẹ́ni bẹ́ẹ̀ ṣe tí sọ̀rọ̀ tí mò ń wò yín mo lè ṣe é pèsè pé kí wọ́n pa mí tẹ́ ẹ bá ṣe èèyàn dáadáa ọ̀dà lójú pé èèyàn dáadáa ni. ẹ ṣé o. ẹ pẹ̀lẹ́ mà ẹ ra wa ṣé tẹ́ ẹ̀yin náà bá súnmọ́ wa àǹfààní pọ̀ tẹ́ irú yín báyìí làwọn àǹfẹ́ lọ́dọ̀ wa kí ló burú mẹ́kẹ́ ẹ jẹ àǹfààní wa ìgbà mélòó ni tẹ́ ẹ bá darapọ̀ mọ́ wa ní ìsìn táwa náà ràn yín lọ ngbọ́lẹ́ ìfìdí èèyàn kúkúrú tí pẹ́ ní gígùn ránṣẹ́ a lè ya yín lówó tẹ́ pé láàrin oṣù mẹ́fà ó tọ́ pẹ́jù àríwá ẹni mọ́ sọ fún yín o ẹ lè máa kọ́ létà kò sí agbára Ọlọ́run kà kò sí nǹkan tó wà ńbẹ̀ iná ẹ̀rọ tẹ́ bá lè ṣe pẹ̀lú wa káfi tiwa gbé yín lárugẹ ká ràn yín lọ́wọ́ délẹ̀délẹ̀. ẹ ṣe àdúpẹ́ sà. ẹ pẹ̀lẹ́. alága bóyá káyọ̀ tè máa lọ ọdún ẹnìkan tó jẹ́ alówó tí ọ̀bẹ sọ láti ń bọ̀. òótọ́ lọ sọ olórúkú rẹ̀ yáwó tán lọ́ba lòún sàárẹ̀ ibi ìmọ̀ yẹn ò sì yáwó tán tí ó wà máa pa àárẹ̀ ṣeun àárẹ̀ tí ó wà ń gbà tó fẹ́ yáwó. ẹ yá gbàdúrà kárẹ̀ ò yá kó má jà síkú. kó mọ̀ kù tó bá kú gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ní ó san gbèsè tó jẹ bí bẹ́ẹ̀ kọ́ àníjẹ́wọ́ sìnkú rẹ̀. sìnkú ni wọn ò ní gbẹ́lẹ̀ ẹ gbọ́ ọ̀rẹ́ rẹ̀ wù wọn à gbẹ́lẹ̀ kí ni ọlọ́run ẹ̀ mọ̀ pé ọ̀dájú ló bówó ìtìjú ló bí gbèsè tí ẹ̀ ń bá fáwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ bá ti yáwó tán kí wọ́n máa kú bá wọn. kò sí ẹni tí ò ní fẹ́ kú yóò máa rọ̀ wọ́n lọ́rùn ẹlòmíì lè yáwó tán nísìn kó fi rán rẹ̀ lọ lóyè bò ní ọ̀bà kú ṣebí kọ́ mọ́ ti sẹ́ gbẹ̀yìn ẹni ẹlòmíì lè yáwó tán nísìn kó fi kọ́ ní ọ̀bà kú mo bá ti mọ̀ pé àgbókunlẹ̀ ṣé ìtọ́ bá rò wà lọ́rùn tán nísìn bá a ṣe fẹ́ gan-an nísìn àwọn náà ṣètò tí wọ́n fọ́n sàkíkèrè á dì mọ́ṣúárì bẹ́ẹ̀ bọ́ sọ fún yín tá a bá ní mọ́ṣúárì ọlọ́run jí ó jẹ́ ru yín o kò sí bóńtò ṣe lè kúrú tó bá jẹ́ alówó bó ṣe Ghana must go á kó sí á gbé lọ mọ́ṣúárì wa ni nígbà táwọn èèyàn rẹ̀ ọba á gbà wọ́n san interest lórí owó wa wọ́n tún sanwó mọ́ṣúárì wọ́n san mọ́ṣúárì attendant mọ́ṣúárì cleaners mọ́ṣúárì security gbogbo ẹ̀ ni wọ́n san pátá. ẹ má sáré o. bẹ́ẹ̀ kò ní í jẹ gbèsè ní ìdẹ̀ tí máa lọ tí mo tó bá wọn. ó dáa. Ejide, ìyá yìí mo mà. mi ìwẹ̀ yín. Èmi náà ní kó o wẹ̀ yìí. bẹ́ẹ̀ni. Ẹ bá ilẹ̀. yes ma. Bóò ni gbogbo ẹ̀? dáadáa ni. Lálàáfíà ni. dákun ìmọ̀ràn kan mo mọ̀ ní kí n yá o eléyìí tó fi fẹ́ dágbálé òkòwò mi láti máa ṣe ó ṣe kúkú fẹ́ mọ́ ta àkàrà tí ìyá rẹ̀ ń ta kò tó kù kó wọ́ ọmọ bá parun náà délé ni. so ṣé pé kí n má ta provision yẹn àkàrà ni kí n má ta. provision bíbó èrè kí ni bẹ́ẹ̀ èrè tó rí lórí àkàrà ó lè rí lórí provision o. ó dáa mo ti gbọ́ yín ṣùgbọ́n ẹ jẹ́ n tètè ló máa lọ báyìí torí mo fẹ́ yọjú sí àwọn olówó yẹn. ó dáa bó bá ṣe bá wà ń lọ wọ́n lè tí ì mi ojú lórí ẹ̀ mọ̀ fún mi gbọ́ kí mi ní màlàyé tí wọ́n ṣe fún pa. ó dáa mà màá tún padà yọjú sí yín ẹ ṣé mà wọ́n bá rí yín bá ọ ẹ ṣé mo dúpẹ́ mà yes mà. ó dàbọ̀. ọ̀yá bọ́ba ìṣírí pẹ́rẹ́ ọ̀daràn nínú kò bọ́ ń jìnnà dáa kò burú wọn kò bọ̀ ńgbà. pẹ́ mo fi bújú bọ̀ lójú wọn mọ̀ pé ó rí èwo mọ̀ sí Ògbómọjúgun. èmi náà sáré ní kí n wá tẹ̀ ń wọlé sí láàrin. tó o bá bọ́tà ní àwọn tọ́jú ẹ̀. ó dà mọ́ wọlé. bí o wà tẹ́lẹ̀ ò rí tọ́jú wọ́n kàn ń tàn ọ́ jẹ ni. ẹ ìdíwọ́ náà torí ó fún mi jẹ. ìwọ náà máa pé bùjẹ́ bùdà ńlá wá olówó yalumọ. òde ó ti wà mẹ́wọ̀n. n bá fẹ́ kú yọwọ́ sán lẹ́nu. yóò yàtọ̀ sí tẹ̀. sí èwo nù. yóò yàtọ̀ sí tẹ̀. sí èwo nù. ẹ ǹlẹ́ ọbẹ̀ Èjìdé báyìí. sá ẹ kú jókòó ta ló pé ta lọ ta o. ọ̀tá ní jẹ́ èyí òpé ó keep short ni. kò burú ńgbọ̀ bá ya ẹ̀ kó fojú mímu hàn á dò pé màá sì dọ́ta mọ̀ fún alága 100 naira bó o fi bẹ́ẹ̀ di 8 naira sí
Tòde tó àwọn mẹ́ta làwọn àgbẹ̀. Ọmọ àka nǹkan bíi. Ọwọ́ àbẹ̀ ẹ̀rí gan. Ó pé tó hánu yìí. Fẹ́ fi ẹbọ máa kà sí ọmọ àká. Ẹbọ máa kà sí. Ẹ̀yin ọmọ àká lẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n fi sèǹdẹ̀, ẹ̀yin ní fọmọ tí ń sèǹdì. Ẹ máa ń gbọ́ ọmọ fọmọ àká sí ọmọ fọmọ àká sí. Búrẹ́dì dà. Bẹ́ẹ̀ni lọ. Ṣé búrẹ́dì? Ẹjẹ́ mi gbé dání. Ṣé búrẹ́dì kan tó? Yóò tó ń gbọ́. Ọ̀sà báwọn. Èló ló wá báyìí? 200 ló jẹ́. Ọ̀ya ẹ sanwó wọn ní 200 ló wà. Òde ìrùn ṣé ń gbọ́ ayé 200 ló wá ní kémi ọ̀sán wo nídìí ayò lèmi ti jọ́ta bọ́ bá ti do ní àǹtán wákà ìwọ jọ́ta mẹ́mọ́ yọ̀ǹda. Ìdí ayò ni wọ́n ti jọ́ta kó o lè sanwó búrẹ́dì àtàkà. Ọ̀wọ́ fún 200. Wọ́n bẹ lára rẹ̀. N ò sọ fún ọ pàmò tààmù pé wọ́n gba 200 díẹ̀. Ẹ wá àwọn ọmọ èdè kí ni ṣe ẹ̀yìn ẹ̀yìn báyìí náà. Ẹ ṣàtà rẹ̀. Sẹ̀kẹ̀rẹ̀ ló mọ̀ gbé dì. Sẹ̀kẹ̀rẹ̀ ni Ọlọ́run ṣàánú rẹ̀ ọjọ́ kan tó bá fọ́ kan máa tó fọ́ gbóǹdè. Sẹ̀kẹ̀rẹ̀ ló bá jọ. Ó ti ṣe ṣẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ máa ń gbé wọlé ọ̀gá. Ó ṣe fún ọ. Ó ti lọ bọ́ gẹ̀gẹ́ kí nǹkan ọmọdé tó bá fọ́ gbóǹdè báyìí. Ọ̀nà ìlú fọwọ́ ìjàkà. Ìlú ebi ìjàkà. Ẹ̀gán ìní ìjẹun. Ó ti ṣe láì ṣe fọ́kọ́. Egungun tó bá láyà kó ṣí aṣọ lójú kó wá gbọ́tọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọ̀dọ̀ lọ́jọ́ sí. Ìyálóde ẹ̀yin ni kí ló dé tẹ́ ń pè mí lójijì kí ló dé tẹ́ dùbò oorun mi. Ajá òkúkú dédé gbó ó ní ntajáríkájá tó gbó àsìkò ọ̀rọ̀ ló tó ni mo ní kó wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ẹ wá lálẹ́kùn kámọ tó wà ń kọ̀rọ̀ yàrá kí mọ̀nàmọ́ná ó kọ́ yẹ rí kámọ ibi tágbára ń tọ̀. Èjìdé sórí àwọn tó fún ọ nímọ̀ràn àkàrà àwọn ni wọn ò fojú òpó hàn torí àwọn ayé lálàkàrà àwa la ní gbogbo ń tẹnu ń jẹ sórí ẹnikẹ́ni tí ó bá tàkàrà là tàbí tí ó bá tàkàrà kọ́lé irú wọn gbọ́dọ̀ ní tẹ́kùlù wọn jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn kó tó di kó ṣe ní gbẹ̀ndú sọ́nà. Ẹ dúró náà Ìyálóde òkìtì ọ̀rọ̀ yìí ń kọlu ara wọn létí mi bìrìpé yìí ti mú ojú mi pò yìí ẹ wá lákànlẹ̀ kó lè rí bí yé mi. Àlàyé mi ni pé o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọ̀ àgbà kó tó lè tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àkàrà rẹ̀ nítorí pé àwa ìyálà ní àkàrà àti gbogbo tẹnu jẹ. Ìyálóde tá a bá wá rí ẹnìkan tó ta púpọ̀ wò ṣàwọ̀ àgbà ńkọ́. Èèwọ̀ bí wọ́n bá gúnyán ìyẹn wọn alẹ́ mọ́ bí wọ́n bá roka ọkà wọn arọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ tí wọ́n bá fi agbada dínà ẹ̀rẹ̀ wọn mọ̀ tàdé àgàgà wọ́n ètùtù tó ń takà rẹ̀. Ilé rẹ̀ ó di wò ọ̀nà rẹ̀ ó di wò Ejide Alakara tí gbogbo ayé wa ń pè ọ́ yóò wá ló ṣe mọ́ sọdélẹ̀ fún àbọ̀rọ̀ ti tó fẹ́ni tó ní làákàyè. Ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. Ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀
ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àpò. Ejide, ọ̀rọ̀ kan ni mo gbàgbé kí n sọ fún ọ mo sì tẹ̀lé ọ wálé. Ẹ dúró ná, ṣé kìí ṣe àlá ni mo lá ni? Àlá ni àlásìkò àwa la kọ́ ọmọ nífọ̀ ojú àlá bí lákọ̀ọ́sẹ̀ bá kọlà ìhànú ọmọ ẹni. Kí lẹ fẹ́ gan? Àti pé kí lẹ̀yin tún padà wá ṣe? Ọ̀rọ̀ ìyá rẹ ni mo wá sọ fún ọ. Èmi ìyá rẹ lájọ mọ̀dí òwò àkàrà tí ń tà. Tí ò tó máa fi fi lò ó. Ẹ̀wọ̀n ṣe rí wórógbó tí mo ta yìí. Ó ṣeré níbẹ̀. Ìrìtọ́ ọgbọ̀ 5 naira 10 naira tó ń fẹ́ balẹ̀ ayé já. Èmi náà kì í máa tàkàrà wájú ìta. Àkàrà. Ta ló fi ọlọ́kàn balẹ̀ kọ́ máa tàkà? Ẹni tí ọba lẹ́nu lẹ́yìn ọmọ lè tàkà. Fi mí lọ́kàn balẹ̀ báwo? Ká po ẹ̀wà, ká fàlùkù sàsì, ká fi dé sí àtàwọn ohun èlò tó kù. Ó ṣe wá di nǹkan tá à ń yan bàbá ogun tì. Ká pàtẹ kalẹ̀ kò pé ká jẹ́ ọwọ́ gbá. Ká jẹ́ ọwọ́ gbá kò pé ara jẹ́jẹ́ wọn. Kára jẹ́jẹ́ wọn kò pé kólókun sàn ní ẹdẹ kọba ní ṣe rere. Kí wàá lọ́nà àbáyọ báyìí? Ìwọ máa tàkàrà lọ. Èmi ò mọ ọ̀nà tó bá mẹ́ tó bá yá n ó jọ gbọ́n tó bá kú. Pé kí n máa tàkàrà lọ. Máa tà á. Kò sí pọ́blẹ́mù. Máa tẹ̀ lọ. Mo wà lẹ́yìn rẹ̀. Ọ̀dà kí ni ìwọ fẹ́ ká ṣe fún ẹ gan? Ẹ jèrè mo fẹ́ kó sóhùn kò bóde pàdé mo fẹ́ kó tàkà kó sórí rẹ̀. Ìyá Èjìdé ẹni tó mú wá yìí ò mọ ya tó fi ní ọmọ ọbọ pa. Ibẹ̀ ni ṣùgbọ́n àwa la ló wà ká ẹni ọba tí wà láàfin fún àníkẹ́ tí ẹ bá ń yọ́pọ̀ ònú ebi tó bá yá òun náà wà wọnú ẹgbẹ́ ní mo wá wọnú ẹgbẹ́. Kódà kò burú àṣẹ ti gùn béèrè rẹ̀ àbámọ̀dá ti dá tiẹ̀ ó sì ti dàṣẹ. Ṣùgbọ́n mo gbàgbé o bádé ń bá ṣe bẹ́ẹ̀ tó bá wá yẹ tẹ́ni tó pẹ́rùn ò ṣètùtù mọ́ ẹgbẹ́ òfìmú rẹ̀ dánrin o. Yóò ṣètùtù ó yẹ kó lè ṣètùtù yóò ṣe. Kí ni mo fẹ́ ṣe bí àgbà fún? Ṣé tàkàrà ni òtá ní àbí kí ni? Sọ̀ngbọ̀n òkú rí ọmọ yìí tí wọ́n ń ra pọ̀ sí. Èmi ni mò ń jẹ́ kákàrí ọ̀tá èmi náà mo sì tó lè pé ọmọ tá a mọ̀. Irọ́ lè fi yẹn pa o. Ọ̀ọ́ má gbàyé má gbọ́ràn apá adáhùn ṣe kàn ká. Ó dà kí nìkan tẹ fẹ́ gbà lọ́wọ́ mi gan? Ọ̀kà rẹ̀ ní tí mo wá fẹ́ gbà lọ́ọ̀rẹ́ ọ̀pọ̀ mo fẹ́ kọ́ darapọ̀ mẹ́gbẹ́ àwa àgbà àwa afẹ́jú ẹyẹ tí mo mi ní sàlò. Èmi Àdùkẹ́ Ajítòní ọmọ aníbírè kí mi darapọ̀ mẹ́gbẹ́ àjẹ́ àwọn àjẹ́ tó ń pọ̀ ọmọ ọlọ́mọ jẹ ó dòdì. Ọ̀kà rẹ̀ láì ajẹ́pẹ́ tó bá rà dòdì o Ajítòní rẹ̀ lè mọ́ ìjìtọ̀ làwọn àti pé aníbírè rẹ̀ lè mọ́ falẹ̀ bí ẹni Adémọ́lẹ̀. Bí èèyàn kọ́ ńlẹ̀ Ọlọ́run rí adániwáyé ò ní fún yín ṣe. Wo àdúrà ọ̀pọ̀ èèyàn ò lè gbà síwájú tàwa àgbà torí pé ìgbà tẹ́yìn ń sùn àwa ń sùn àṣẹ Elédùmarè sì là wá lò ṣé wo ò mọ̀ ni pé bóníjó bá ń jó tí ọba fi tiwa ṣe ijó wọn mọ rí dàgídàgì níwájú ọmọ aráyé tó lórí bá wá ń kọrin tí ọba fi tiwa ṣe orin ọ̀wọ́n mọ rí bí ohun ẹ̀fọn létí ọmọ aráyé ni. Ọmọ rẹ ti ń bọ̀. Báwo lẹ ṣe mọ̀? Bá fẹ́ yí kàngé kó láàrin.
wò wá gbọ́ ihun tó ṣẹlẹ̀ tó o bá sọ ajẹ́pẹ́ ẹ̀kọ́ rẹ tán láyé nù. èmi ò ṣàṣẹgbẹ́ àgbà ni mo ń ṣẹgbẹ́ àjẹbà. Kò burú ajẹ́pẹ́ o ti kán rúurú nù. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ohun tó jẹ́ kí n sọ fún ọ odò tó gbárèrè táràbọ̀ ọba rọra ò lè gbé. mo bá pélé ò jẹ́ máa wo mo bá pélé ò jẹ́ máa ti dá. má jẹ́ kí n da àrùn mọ́ ọ lójú torí àti dáná lọ́la. aago mẹ́ta ló lù yìí àsìkò táwọn ayé máa ń rìn àsìkò táwọn ẹni ọlọ́mọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ àsìkò táwọn oníṣòwò máa ronú àsìkò táwọn tálíkà máa sùn tí wọ́n máa rún. That is the irony of life. àṣé ìdàndàn láyé. The more you look, the less you see. Ejide. Mami. Mo ń fi ọ́ lẹ̀. N ò dógún ọdún o. N ò sì dọ́gbọ̀n oṣù. Àmọ́ ó bá wá kù wọ nìkan. Tọ́rọ̀ bá rú olójú. Ó wàá sun ọrùn mẹ́ta. Ó fẹ̀gbẹ́ ọ̀tún sùn. Ó fẹ̀gbẹ́ òsì sùn. Ó wàá sùn kàkà bí ìgbà téèyàn bá fẹ́ sun ọrùn ọmọ. Ṣé o ń gbọ́ mi? Kó o tó dáwọ́ lé nǹkan kan Èjìdé rò dáadáa rò jinlẹ̀. Ó ti yé mi mà. Mami, ẹ lọ láyọ̀, ẹ sì bọ̀ láyọ̀. Mami, àwọn ọ̀rẹ́ yín tiẹ̀ fẹ́ gbàgbà lọ. Wọ́n sì nítorí pé ẹ̀gbà ẹgbẹ́ àgbà òun lẹ ṣe kú o. Bẹ́ẹ̀ sì tán kọ́ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n fẹ́ gbé àgbàdo mi àmì mi kọ̀ jálẹ̀ ní òun ò ṣe tóòtọ́ ó dogun dọdẹ o àmọ́ àwọn kan wọ́n pa mí o ọmọ èèyàn lọ bá a ti kọ̀wé rẹ̀ ni. Ṣé tí èmi náà bá wá kọ̀ tí mo ní mi ò ṣe ẹgbẹ́ àgbà, ṣé ọmọ ènìyàn tèmi náà wà lọ bá a ṣe kọ̀wé rẹ̀? Ta ni àwa méjèèjì wá fẹ́ fi Bọ́láńlé sílẹ̀ fún un? Wojú mi dáadáa, wojú mi dáadáa. Má bá wọn sí ẹgbẹ́ àgbà o, má bá wọn sí awo àgbà kankan o. Èjìdé bó o bá fi lè dán òun pẹ̀rẹ́ èpè ni wọ́n mọ̀ fi gbogbo ojú ayé tí wọ́n mọ̀ fi ọṣẹ inú mi ò sì ní dùn sí o. Àmọ́ Màámi, tí gbogbo ẹ̀ bá wá fẹ́ yí dande ńkọ́? Èjìdé kò sọ́gbọ́n rẹ̀ kámẹ́wò mọ́ wà àmọ́ lẹ́yìn òkùnkùn bírímù ìmọ́lẹ̀ ó tàn èmi ń lọ yà tó Èjìdé ó dàbọ̀.
ṣé kí n bẹ sùn sọ̀rọ̀. ẹ bá mi sọ torí ẹ náà ni mo ṣe fi lọ yín kẹ́ ẹ lè gbà mí nímọ̀ràn. lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbà. kí lẹ rí. kó mọ̀ bá fẹ́mi rẹ̀ wéwu ni torí àṣà tó gún ṣáṣá ẹ̀bí ti pa ká tó wá sọ ọ̀pọ̀lọ àbára híyọ̀híyọ̀ lọ darapọ̀ mọ́ wọn o. ṣé kò wá sí ọ̀nà àbáyọ míì ni torí màmí ò fara mọ́. wo ojú mi dáadáa ọ̀kan pàtàkì ni mí nínú ẹgbẹ́ àgbà láti kékeré báyìí dẹ́ni mo ti wà láàrin wọn kò sí ọ̀nà àbáyọ fún wọn. ṣé wípé. bẹ́ẹ̀ ni kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ àfi kó o darapọ̀ mọ́ wa. fojú mi balẹ̀ àwò ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. n ò bá pélé ò jẹ́ máa wò n ò bá pélé ò jẹ́ máa ti dáṣọ àgbà o. Ìwádìí orúkọ yín. Kẹ́yà wá ọ̀nà láti lọ rí alága láti lè clear check yín. ok ẹ ṣe gan mo dúpẹ́. Next. Orúkọ mi ni Sọló Ọdẹ́bùnmi. Sọló Ọdẹ́bùnmi. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì wá fúnra yín dà gbogbo ìgbìmọ̀ yìí wọ́n ti ṣàyẹ̀wò kọ yín fínífíní àwa rí pósò wọn ní òkun tó bẹ́ẹ̀ ti sanwó lè ń tọ́lọ lọ́rùn ẹ̀sán bálabàlá ni ẹ má ṣe ha bálabàlá lẹ́sàn ṣùgbọ́n tá a wá pẹnu pọ̀ sí ni pé ìgbà tẹ́ ẹ bá gba owó yóò sùn sígbà díẹ̀ jù gbà yín lọ ẹ fún aláàyè fúngbà díẹ̀ kẹ́ ẹ tó lè rówó gbà. Alága. ẹ má wulẹ̀ pa alága wọ́n ní òṣùwọ̀n yín òkun tó kì í ṣe ìjà ẹ wá padà wá lẹ́yìn oṣù mẹ́ta á rí nǹkan ṣe sí. Ìgbà mélòó lóṣù mẹ́ta fi máa pé. ẹlò èèyàn pọ̀ nílẹ̀. Next. bá pọ́n tébù síbi tí gbìmọ̀ yẹn bá sọ náà lèèyàn tẹ̀lé àbí tí eléyìí ẹgbẹ́ gan gbọ́dọ̀ gbọ́ wípé ẹnìkan ọ̀sán fún ta tó fún lówó mi. Ejide Alakara. Ejide ṣé ẹ ti bínú sí wa báyìí. ìgbà tí mo mọ̀ pé kó lè dáa náà ni mo ń bínú. ẹ má bínú ẹ dákun ṣe ráwọn tí à ń ṣètò tiwọn lọ́wọ́ àwọn eléyìí bí n tó fẹ́ fi nylon búrẹ́dì gbowó ìdí ó fi poly bag gbowó àti ìdí ó fi ghana must gbowó tẹ́ pé owó nǹkan ìfẹ́ gbà kọ̀ǹtínà lẹ́yìn gbé èló ni wọ́n fẹ́ gbà náà. Alága 200,000 naira. 200,000 ni. Bẹ́ẹ̀. èmi ọ̀dọ̀ ndémi fọkàn sí bí 1 million mo fọkàn sí pé wọ́n fẹ́ gbà mí mọ̀ pé 200,000 ni. 200,000 ní sà. Alága ẹ jẹ́ wọn ó ṣe àyẹ̀wò ọkọ rẹ̀ dáadáa o ká má fi tọ̀rẹ́ ṣe o ká rí i pé owó tí wọ́n fẹ́ gbà tọ́ sí wọn ká tó fún wọn o. èmi ni mi ò fẹ́ o kí lè fẹ́ máa ṣe bí eléyìí fún láàrin ara wa síra wa nínú tébù kan ṣoṣo lọ́ọ́ di pa àmọ́ àjà tẹ́ bá já mọ́wọ́ orí ilé ìwà dẹ́nìkan mọ́ mọ́ràn wà dẹ́nìkan dìpọ́ sọ̀rọ̀ ẹ̀dìgbìn tí ń pòsè oko sábísà là ń lọ o ẹ mọ́ sọ bí ìdí tí bọ́ọ̀gì máa ń lọ o kí ló dé. ẹ wo ìmọ̀ràn tó mú wà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ òdì bọ́bọ̀ sì sórí tínà kí ò sórí tiẹ̀ akọ̀wé ẹ wo ojú ìwé Ejide Alakara. Ní ojú ìwé tọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò lè lé kò dẹ̀ lè dín arábìnrin
Ejide Alakara wọn jẹ wá lówó kankan wọ́n dẹ̀ san gbogbo owó wọn péré gbogbo ọjọ́ tó bá yẹ kán sanwó náà sanwó owó wọn ò lè ní ìṣẹ́jú kan nítorí ìdí èyí wọ́n yẹ láti yá lówó. Ejide o má bínú o torí ọlọ́mọ mu wa ṣe ọ̀rọ̀ owó tí wọ́n ti tọ́tẹ̀ lówó ọ̀pọ̀ gan o ẹ wò Ejide o mo fẹ́ fi àsìkò ìbéèrè lọ́wọ́ rẹ̀ 200,000 lóòótọ́ ẹ̀tọ́ rẹ̀ ni ó sì yẹ kó gbà àmì ẹgbẹ́ alága ẹgbẹ́ yìí tí nìfẹ́ kọ́ ọmọ ẹgbẹ́ mi wọgbó kí ló fẹ́ fi ṣe gan. ẹ ṣe o gbogbo ìjókòó gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé òwò àkàrà ní gbogbo ayé mọ̀ mí mọ́. bẹ́ẹ̀ni. mo ní lọ́kàn pé tí mo bá ti gba owó yìí kí n ra kẹ̀kẹ́ bíi 3 kí n dẹ̀ gba àwọn èèyàn tí wọ́n máa bá mi fi àwọn kẹ̀kẹ́ yìí kiri ìgbèríko tó yí ìlú wa ìka nípa àdé eléyìí ọwọ́jà àkàrà mi yóò fi lè káàkiri èròǹgbà mi ní alága. ṣé ẹ rí i pé ìrònú Ejide Alakara yìí ìrònú tó dáa ni ṣé ẹ rí ẹni tá máa ń sọ nìyẹn o ìwà tí Ejide ń wù yìí tẹ bá wò ìwà yìí ó wà hereditary ó ní láti jẹ́ pé bóyá ìyá bàbá ẹ̀ ni o àbí ìyá àyẹ́ inú family ló ìwà yẹn ló jogún bóyá lájàpá làwọn irú ẹ̀rín táwa nífẹ̀ẹ́ sí rè dẹ́pẹ́ yẹn lè fowó dókòwò àti yẹ́ nìkan lówó rí dẹ́pẹ́ gbà ya lówó báyìí tẹ́mọ́ tó ṣe ni ó sì bẹ́ẹ̀ di ọmọ rẹ̀ ni ọlọ́pẹ́ kan tó rọmọ bí onígbà tó ń wá bímọ òun wá wò pé gbogbo ọ̀nà wo ló fi lè dùn nú ó wà alájẹsẹ́kù lọ́wọ́ èdùn ọmọ nú ó lóun wò pé kọ́mọ́ bà kan tó fẹ́ bínú padà lọ́mọ ní sọ́wọ́ wá jẹ́ sẹ́ni tí ó sọ ọmọ mọ́lẹ̀ ni tí ẹ̀ tún dà ẹnìkan wà tó gbowó tán báyìí bá lọ fi kúnlé kí n rí sìn rẹ tó fi fowó kúnlé wọn ní ládùúgbò àwọn ilé òun nìkan náà wọn òkun lọ́dà sọ́dọ̀ yẹn bá ti fẹ́ ju wọn ni pé tó bá ti délé tí wọn òkun lọ́dà báyìí ó wà á gbà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà náà sẹ́mà oríṣiríṣi ìrònú àwọn èèyàn ọ̀dọ̀ọ̀tọ̀ ni ìrònú tí yìí dáa ìrònú tí yìí dáa ọ̀nà tí tó rí pé ẹ wo ẹ sì tó kó yóò tètè obìnrin lọ́wọ́ ẹ sì ẹ bá kúlẹ̀ ó ṣe dáadáa tó o bá ṣe dáadáa èmi ọ̀ sọ fún ọ. Madam Ejide ẹ sáyẹ̀nsì bíbá. tó gbogbo ìjókòó ẹ ṣé mo dúpẹ́ o. in fact ẹ rán mi létí program tá a fẹ́ ṣe ní end of the year àwọn kìíní awọ́ọ̀dù yẹn awọ́ọ̀dù yẹn wọ̀ ní jó ń pákó lásán á ṣe bí àkàrà pàtàkì àwọn pep tá a fi sáyà ara rẹ̀ tẹ́pẹ́ yóò máa rùn bí àkà gan tẹ́pẹ́ àti ìṣe yóò lè last for bí 5 years inú ilé rẹ̀. alága alága. olórí wọn kọjá àdàpá àgbàgbà alájà kìnìún nínú ọ̀rọ̀ díẹ̀ ẹ dákun Ejide Alakara kílè náà fẹ́ bò kílè díẹ̀ ẹ wá dúpọ̀ ẹtíkẹ́tíkẹ́ tí o sì hospital ẹ fẹ́ mú wó lọ. bẹ́ẹ̀ ni náwó ọ̀njọ́ ẹni tó fẹ́ rí dókítà o tí o sì nǹkan kan. ẹ parọ́ sá. ẹ fẹ́ rí dọ́. àìjà náà. ó fẹ́ sọ pírẹ́sà fún yín ni. bẹ́ẹ̀ sá. jọ̀bọ̀ lápá kì í bá wọn dáṣà mo kíyọkíyọ ẹ̀rù aráyé bà mí o mo kéré o. báyé bá ṣá mi lọ́gbẹ́ ní tèmi mo ní ṣára mi lọ́gbẹ́ ọ̀nà kan ò dí ọ̀nà kan ò lè gbà bó ti gbà bẹ́ẹ̀ ní tèmi. owó ní gbogbo wa ń wá o. àtẹni tó kàwé àtẹni tó kọ́ṣẹ́ ọwọ́ oníṣòwò káràkátà ẹ̀bùrú ajé ní gbogbo wa ń ṣe kórí jẹ́ ara jẹjẹ. owó ní gbogbo wa ń wá o. ìgbà ọ̀nà ló wo ìgò ẹgbẹ̀rún ọ̀nà ló wọ́ dùgbẹ́ o ṣẹ́fún fi gbogbo ara ṣàjẹ lọ́jà láfẹ́ ń wá ẹni jalè nìkan ló bọ́mọ jẹ́ iṣẹ́ oríran mi mà ṣe o. owó ní gbogbo wa ń wá o. ká ní ìtì ẹ̀kọ́ lọ́n tẹ̀rọ kìlọ̀ ilé ayé ta wá òṣùbọ̀ ilé bàbá ẹni lọ́rọ̀ ká dára bẹ́yìn o mọ̀ ẹnìkan ò ní bá ọ lù
gbogbo wa ń wá o. má ṣàṣeyọrí kan kò sí nílé ayé ayé tá a wá n ó wọ kágbó ẹ̀yìn ara rẹ̀ ni yóò fi lànà fún wọn àtẹ́lẹwọ́ lára ìgúnpá ẹni máa ní ẹ̀tàn ìgbẹ́kẹ̀lé ènìyàn asán asán máa ní. Owó ni gbogbo wa ń wá o. tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kò yá gbọ́. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kò yá gbọ́. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. ìgbẹ́kẹ̀lé ènìyàn asán asán máa ní. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ wo lílọ ló ń lọ yìí má pẹ́ o. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. ìbàdí kì í pẹ́ dáwọ́ má ló ra rẹ̀ nílòkulò. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kò yá gbọ́. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. ìgbẹ́kẹ̀lé ènìyàn asán asán máa ní. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. dára rẹ̀ lóṣù tó rẹ̀ lù dáadáa lù dáadáa. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. ìbàdí kì í pẹ́ dáwọ́ má ló ra rẹ̀ nílòkulò. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kò yá gbọ́. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. Ó fẹ́ ra àkàrà. Ọlọ́dẹ náírà. Mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. dára rẹ̀ lóṣù tó rẹ̀ lù dáadáa lù dáadáa. Tẹ̀pá mọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ò ṣó ti gbọ́ o. ìbàdí kì í pẹ́ wá wá ó láì lọ fún mi kí n tán. Ẹ gbà mí mo dáràn ẹ gbà mí ọ̀rọ̀ ara mo dáràn mo dáràn ẹ gbà mí ẹ gbà mí. lẹ́tà ẹ máa fojú mi balẹ̀ àwò ọgbẹ́rì o ọgbẹ́rì èyí gbé mi o mo kéré o ẹ má fún mi lẹ́tà ẹ máa fojú mi balẹ̀ àwò ọgbẹ́rì o ọgbẹ́rì èyí gbé mi o. Ejide Alakara ìyá jáde. dókítà ní pé kẹ́ yọjú sí àwọn. iṣẹ́ ò wá sí nǹkan kan. ẹ wò wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan kò yé mi o bóyá kẹ́yìn náà kẹ́ bá ti yọjú sí wọn wọ́n á ṣàlàyé ẹ̀ fún yín ẹ jẹ́ kí mi lọ fi yẹn dúró tọmọ mi. ìyẹn ẹ jẹ́ àkókò jọ yọjú sí dókítà. ẹ wo inú ẹ yọjú sí wọn. Ọlọ́run á fún ọmọ yẹn ní àlàáfíà. àmín o. Ṣe rí àwọn nǹkan tí àwa lè kọ́kọ́ ṣe nítọ́jú gẹ́gẹ́ bí first aid láti reduce pains tí ọmọ yẹn ní láti rí wípé kò ní lára jù kó dẹ̀ lè múra sílẹ̀ fún ìtọ́jú tààrà àti ṣe. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà ìtọ́jú gbọ́dọ̀ tètè tẹ̀síwájú. Nídìí èyí a máa ń láti ra àwọn oògùn kan ká ṣètò àwọn abẹ́rẹ́ kan fún un àtàwọn àyẹ̀wò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí ó lè jẹ́ ká rí àmúdájú ọwọ́ wo la fẹ́ fi tọ́jú ẹ̀ ìyẹn nìkan ló kù. Nísìnyí a máa fẹ́ kí ẹ bá wa ṣètò owó díẹ̀ tá a lè fi ra oògùn àtàwọn nǹkan tí mo sọ sílẹ̀ yẹn so tá a bá rí bíi between 180 to 200,000 so a lè bẹ̀rẹ̀ ìtọ́jú ní pẹrẹu. 180,000 dókítà ibo mo ti fẹ́ rí. Madam ṣe rí owó kò tó ẹ̀mí rárá ẹ̀mí ọmọ yẹn ló wà very very important. Ṣe rí epo yẹn ó dà sí gbogbo àyà ẹ̀ gbogbo okun ẹ̀ in fact ó débi nǹkan ọmọkùnrin ẹ̀ dé gbogbo tán ẹ̀ báyìí ìyẹn ló máa jẹ́ kó ní ìdìtọ́jú tó péye gan kí a má bàa rí láburú. So tẹ bá ti bá wa ṣètò owó yẹn bóyá kẹ́yìn àti màmá ọmọ yẹn màmá jáde
kẹjọ foríkorí kẹkàn ṣètò owó yẹn fáwa so between 180 to 200 náà ni ẹ máa ṣètò ẹ. 180,000. bẹ́ẹ̀ni ma. dókítà ìlérí dókítà ẹ ṣàánú mi ni. madam options méjì ló wà nínú kẹjọ foríkorí kẹ ṣètò owó yẹn káwọn máa bá tọ́jú lọ tàbí bóyá kẹ máa gbé lọlé. èmi ti wá bá mi báyìí o. nǹkan tí mo sọ fún mi. ibi tí mo ti fẹ́ rí dókítà ẹ ṣàánú mi. ẹ jẹ́ ló sọ̀rọ̀ ṣé ti ń sìn because àwa gbọ́dọ̀ ètè bẹ̀rẹ̀ ìtọ́jú yẹn tí ò bá ti wá tọrọ yẹn ò bá ti jẹ́ sísọ bóyá kẹ máa gbé lọ sílé bí mo ṣe sọ ẹ má bínú that's the best we can do. dókítà. n ò bá pélé ò jẹ́ máa wo n ò bá pélé ò jẹ́ máa ti dáṣọ àgbà o ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. ẹni tí ó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í bá wọn dá ṣàmó kíyọkíyọ ẹrù aráyé bá mi o mo kéré o. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwò ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. o ò tí ìgùn tó ń gun tán látò ní. mo ti fẹ́ gùn tán ìyá wa. níbo ló tó wá fẹ́ gùn tán báyìí ní ìsìn. díẹ̀ náà lò. èyí tí mo ní kọ́ ọ̀rọ̀ sínú gòsò ti rọ. mo ti rọyún mo ti gbé sí ẹ̀gbẹ́ tébù ń bẹ̀ kí wọ́n kàn bí kán gbà lókun. ọ̀dà wá tètè gbélé tó ń gún iná o sórí pòrùn ti fẹ́ wọ̀ kò sì gbọ́dọ̀ wọ̀ bọ́ lẹ́nu ẹ̀ o gbọ́dọ̀ gún tán kòrùn tó wọ̀ ni. ó ti yé mi. màmá ẹ kúrò lè má ẹ kúrò lè má. ta lẹ béèrè. ṣé ẹ mọ̀ mí ni. mo ní ta lẹ béèrè. èmi Èjìdé. ṣé wọ́n ń fọkọ rẹ gbọ̀jàǹgbági ni. àbẹ̀wò lèmi Èjìdé ni kí lo fẹ́. ẹ̀yin náà ni máa. wo ọmọ alálùbáríkà. má. ọ̀rọ̀ rí ò ní dojúrú ò ní bọ́wọ́ alágbèdá o wèrè ò sì ní wá ọ wálé tètè gun tọ́ ọ fẹ́ gún tán kọ́ ọ wọnú ilé fún mi. tó ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ò ní dàrú lápò. màmá tí mo máa ń wá sọ́dọ̀ yín bí báyìí mà. mo rò páyé rẹ fẹ́ bàjẹ́ ṣé wọ́n yan ọ ni àbórí rẹ burú ni ọgbọ́dọ̀ kórí burúkú padà síbi tó o ti ń bọ̀ ni ọlọ́mọ ní jáwèrè owó mi wálé o láwọ̀ lẹ́sùn wèrè. ṣé ẹ fẹ́ dá mi sí mi lára ni. ẹ má bínú mo ṣe bẹ́ẹ̀ ti lọ ni ìgbà náà ti wọlé mo rò pé ẹ̀yin náà ó yẹ kẹ́yìn náà ó ti lọ ẹ dákun. ẹ rà mà ẹ kú ọ̀rọ̀ èèyàn ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́. kí ni. ṣe rí ọlọ́run ọba bó bá ṣe wù ló ṣe máa ń ṣiṣẹ́ òun ló máa ń ṣe àlàáfíà òun ló máa ń fúnyàn lẹ́mìí òun náà ló dẹ̀ máa. ìtumọ̀ à. ẹ mú sùúrù mà but I'm really sorry láti sọ fún yín pé a ló sọ ọmọ yẹn. yé orí mi ò ẹlẹ́dàá mi dókítà mi ò ní sùúrù ọmọ mi ìkúlẹ̀ àbíyáwó àtàrí mo fẹ́ pè Àjàdí o.
òkú ọ̀rọ̀ ọmọ o ọlọ́run ní jí orírú ẹ̀ mọ́ o. àmín. mo ní ọ̀rọ̀ tá a fẹ́ bọ́ sọ lọ jẹ́ ká pẹ́ sọ kalẹ̀ kúrò láàrin àwọn èèyàn tí wọ́n pọ̀. èmi ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ òun ò lè ṣé wo mọ̀ wípé jó ẹ̀ jó lọ ya ní fi jẹ́ ni ó wàá jókòó ó fọ́ lẹ́nu ó mọ òwe Èjìdé ràn. èèyàn pọ̀ lódìdí ọmọ ó sì fọ́ lẹ́nu òwò rẹ̀ sọ̀rọ̀ ọmọ òun ò dùn ọ́ ni. ọ̀rọ̀ náà dùn mí ṣùgbọ́n kí ni mo fẹ́ bọ́ lọ́rùn sọ kí n tó lè bọ́ lọ́rùn sọ ń bẹ́ẹ̀ ajẹ́ ló dẹ̀ olóògùn yìí ìwọ náà kú mọ̀ kó fi fọ́ lẹ́yìn. bẹ́ẹ̀ni bó o bá sì lè fọ́ àwa ń bẹ́ ń bí adìẹ dà mí lóògùn kí n fi kò mọ̀ fọ́ lẹ́yìn ẹ kò mọ̀ wá dà. we are to help you. bọ́ wá. Ejide o Ejide Alakara ẹ máa bọ̀ ẹ wá. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ẹ wo ìyá Àjàdí àfi kẹ́ ẹ má bínú sí mi torí Ọlọ́run ilẹ̀ lọ́ọ̀yì ni o ẹ dákun ìfọlọ́m̀bẹ̀yìn. mi ò bínú sí yín rárá torí ẹ̀ ni mo ṣe pè yín kúrò lókè káwọn èèyàn má bàa kó sí wa láàrin ó ti tán nínú mi. Ọlọ́run á bá mi dúró tì yín ọ̀rọ̀ tí yín náà wà ní ìdojúró ẹ ṣé mo dúpẹ́ o. ẹ wò ẹ tètè wá máa lọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí fún ṣe ti wọ́. ó dàbọ̀ kẹ káwọn ọmọ yín. n ò bá pélé kò jẹ́ ń máa wò n ò bá pélé kò jẹ́ ń máa ti dáṣọ àgbà o. ọgbẹ́rì o ọgbẹ́rì èyí gbé mi o mo kéré o. báwo ni ṣe ẹjọ́ ta ló tẹ̀lé woman Ejide Alakara yẹn. èmi ni sá èmi ni. ṣé wàá pàṣà báwo lẹ ṣe jẹ́ sí wọn. ìyàwó mi ni èmi gangan lọ kọ ẹ. ok ẹ yọjú sí mi jẹ́ ká sọ̀rọ̀. ẹ méjì ń tẹ̀lé sá ẹ dákun tó lọ bí yẹn bá ti tẹ̀lé yín wọ́n ọ́fíìsì àdánwò bẹ̀rẹ̀ nù ẹ jẹ́ àsọ gbogbo dábàá sọ ní ẹjọ́ mo fọlọ́ ń bẹ̀yẹn ẹjọ́. no ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tí a ní lè sọ lójú àwọn èèyàn báyìí tó jẹ́ pé láàrin ara wa ló máa wà ara àwọn kan tí a kọ́ mọ́ ìṣègùn òyìnbó yẹn so ẹ tẹ̀lé mi. ẹ gbọ́ kí n tẹ̀lé hàn. ẹ tẹ̀lé wọn ìgbà tí doctors ní kẹ̀tẹ̀ láwọn ẹ tẹ̀lé wọn. ṣé kò ní sí kankan. kò sí nǹkan kan. ẹ sọ. very sure kò sí nǹkan kan ẹ tẹ̀lé doctor. ẹ ṣe. Yeah. ẹ pẹ̀lẹ́ wọn ń bọ àfẹyìn náà lábẹ́rẹ́ ẹ kẹ gbá dúró. ẹni tí òní jọ̀bọ̀ lápá ìbá wọn dáṣà. ọ̀yọ̀yọ̀yọ̀ takiri òjè kọjú sí mi wọ́n nà bí gbẹ̀yẹn lu sófin ni sọt 5 ni wọ́n fọ mú mo máa rùn jẹ́ dúdú mú bí ọba wù ọ́. akíkí náà sọ lẹ́nu tí ó dùn yìí àní tí wọ́n sọ fún mi ní dókítà sọ pé ẹsẹ̀ Èjìdé ti jẹrà kọjá ń tà á lè ṣe àfi kí n lọ wá 250 wá tí wọ́n fi tún ẹsẹ̀ rẹ̀ ṣe. 250,000 àsan lẹ̀ ni o èyí pé wọ́n tọ́jú rẹ̀ tán o àsan díẹ̀ tí àsan rẹ̀ lẹ́nu èyí tí ìmọ̀ yìí tá tí wọ́n fi tọ́ parí ẹ̀ gan. ẹsẹ̀ kọ hospital tí wọ́n ti tọ́jú ẹ̀. bó ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí. owó ń pọ̀ látijọ́ tí wọ́n kan ti délé ayé tó ti ń ṣiṣẹ́ tó ń dájẹ́ sí fún ààrẹ tó o kó 150,000 jọ. kí mo fẹ́ ṣe kí wọ́n á mọ̀ wò kọ́ kí wọ́n gẹ̀ẹ́sẹ̀ rẹ̀ ni kò wú mi kí wọ́n gẹ̀ẹ́sẹ̀ rẹ̀. àdánwò lọ lè Èjìdé jẹ́ fún ọ kí á ló fẹ́ ṣe jẹ́ nǹkan ọlọ́gbọ́n tó dà. ọgbọ́n kí ni. fi Èjìdé lẹ́ǹbí ọwọ́ àwọn ọmọ ẹ̀dìẹ̀ ń kan lẹ́sẹ̀ ìyẹ́dìẹ̀ gan kan lẹ́sẹ̀ tí ò ti bẹ̀ kú. kí n fi Èjìdé rẹ̀ lọ́yìn tí mo nífẹ̀ẹ́ ọ̀dà kúnlẹ̀ ọ̀dà kí ló máa sọ. tani tún pè náà ní Èjìdé Èjìdé nù àbí. ó ní o kí ni kí n fún ní ìsìn náà. ó fẹ́ bá sọ̀rọ̀ ọkùnrin mi ti ń ṣàbẹ̀rẹ̀ láti yọ̀ ọ́ kémi náà lè kí káyé wá bá ṣe dáwọ́ òjò láì fún un. hello tani ẹ bá tọrọ. ẹ má gbọ́kùn o ẹ má gbọ́kùn o àwọn òkúta tó bí ti ń jọun òkú special ni o tó ti ẹyin à ń kó wọn lọ òkè kínní ni o
àbájẹ bẹ́ẹ̀ òkú náà 42 ló kú yín mọ̀ ń gbọ́ yín mọ́ṣúárì lẹ̀ ń bá sọ̀rọ̀ ọ̀gá gbókùgbókù ní mọ́ṣúárì gangan èmi rè ni mò ń sọ̀rọ̀ èmi ní jẹ́ adéńjòkú Mr. adéńjòkú kí lẹ fẹ́ ẹlẹ́kùn bí ni òkú yín ni òkú tí ó gé lórí táàrò rí ẹ̀ mọ́ òkú tó ara rẹ̀ ń bẹ wá gbé tẹ́ ẹ̀ ń bá ọmọ ẹ̀ ni tẹ́ ẹ̀ kó fún ẹ̀ ibi kan lè fẹ́ bá sọ̀rọ̀ ìdílé tẹ́ ẹ wá ń gbọ̀n ẹ̀yin kó dòkú bọ́ bá yá ọ̀dọ̀ àbẹ bá tí a mọ̀ pé mọ̀ntẹ́ fẹ́ bá sọ̀rọ̀ ẹ má pe nọ́mbà ẹ̀ mọ́ láéláé ẹ gbọ́ ìpàdé dọ̀rùn alákejì. ìbò ní ọgbẹ́ tí mo kọ́ ọgbẹ́ tó yẹ fún lówó lé lórí tí èkú kò tún pé ọmọ. Èjìdé ẹ má fi tí yín kó bá wa nà á ní ẹ má palẹ̀kùn yín dé tẹ́ ẹ sí bá jáde yàrá yín kó gbọ́dọ̀ fọwọ́ kan oúnjẹ tàbí fọwọ́ ba ẹlòmíì ẹ̀yin náà sì mọ̀ pé ò dáa ìkàlẹ̀ ń fi ṣe o. ẹ má bínú. Bọ́láńlé palẹ̀kùn dé. ẹ má bànújẹ́ ara yín máa yá ojú dẹ̀ máa ti àwọn ẹlẹ́gùn tí kò bá sí anybody lọ́dọ̀ yín tẹ́ bá ti rí mi ẹ fọkàn yín balẹ̀. mo ti gbọ́. ẹ jẹ́ kí n lọ bá yín ra ẹ̀kọ́ wá at least ẹ máa jẹun kẹ́ ẹ tó lóògùn. má pẹ́ o. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o. ọlọ́run ọba ipò tí mo wà yóò tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n n ò tó láti dá ọ lẹ́bi ó wá ṣàánú mi. ọ̀gbẹ̀rì èyí gbé mi o kéré o. mo bá pélé kò jẹ́. ó yá sọdá títí. sọdá. ẹ má ti daṣọ àgbà o. ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. ẹni tí ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í bá wọn dáṣà mo kíyọkíyọ ẹ̀rù aráyé bà mí o mo kéré o. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o.
èmi rò pé ó ti yẹ kíṣekíṣe kí ọ́ dàdí o gbogbo ilé wa ló ti kún fún òun ó ti ń fi tiẹ̀ náà dìbò lọ́wọ́. ojú tí lọ́lá kẹ́fì ọ̀rẹ́ lèmi náà fi wò ó ọmọ tó bí ti kú ọjà rẹ̀ gan ti dojú rú kódà kò lè dáná mọ́ ẹ wo ẹja ṣe ń tàṣe. ẹ bó tiẹ̀ dáná ta ni ó rákè Èjìdé elégbò lẹ́sẹ̀. ẹ ṣeun mo dúpẹ́ gbogbo àlàyé yín pátápátá ló yé mi Àṣàkẹ́ ọ̀rọ̀ níwọ náà ń gbọ́ ọ̀rọ̀ Èjìdé ọmọ àbúrò rẹ̀ kí ló fẹ́ ká ṣe fún un. ẹ já fún lọ́sẹ̀ kan sí. ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan wá ń kọ́ òun. ká fẹ́ràn rẹ̀ jẹ eléyìí tó bá kù ká sọ jẹun onídìí. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. n ò bá pélé kò jẹ́ ń máa wò n ò bá pélé kò jẹ́ ń máa ti dáṣọ àgbà o. ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. ẹni tí ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í bá wọn dáṣà mo kíyọkíyọ ẹ̀rù aráyé bà mí o mo kéré o. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwọ̀ ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. ẹ má fún mi lẹ́tà. ó mà ṣe ẹwọ ọmọ ẹlẹ́ran tó ń di egun. ọmọ aláṣọ wa ń wọ àkísà nítorí àìmọ̀kan mọ̀kan. ẹ já bá a dúpẹ́ nítorí pé ó gbàgbé ara ẹ̀ ó gbóúnjẹ wa sílẹ̀ nígbà táwọn aláṣọ funfun fẹ́ jẹun lákòókò tá a fẹ́ jẹun àrò oúnjẹ jẹ. ṣé kí a wá ṣàánú ẹ̀yin nítorí wípé kò bá wa ṣe pọ̀ rí o. kò wọ́n náà láti má bá wa ṣe ìmọ̀ ẹ̀ ní òkun tó àti pé ṣe rí gbogbo àwọn ẹlẹ́sìn àjèjì wọ̀nyí wọn ò fààyè sílẹ̀ fún dàgbàsókè ẹ̀mí tó wọn ò fààyè ilẹ̀ rárá ni. ẹ wá rántí o ṣé ẹ mọ̀ wípé ó fún wa lóúnjẹ jẹ ẹ jẹ́ ká ṣàánú ẹ̀ ká ràn án lọ́wọ́. a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fóúnjẹ tó fún wa látòní lọ o ò tún rírora kankan mọ́ o. ṣẹ́gun máa tọ́jú àwọn ẹgbẹ́ ẹ̀ torí wípé gbogbo ẹnikẹ́ni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè lẹ́gbẹ́ lóde ẹ̀.
oníjọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í bá wọn dáṣà mo kíyọkíyọ ẹ̀rù aráyé bà mí o mo kéré o. ẹ má fún mi lẹ́tà ẹ má fojú mi balẹ̀ àwò ọ̀gbẹ̀rì o ọ̀gbẹ̀rì èyí gbé mi o mo kéré o. ẹ má fún mi lẹ́tà. wẹ́ẹ̀rì rẹ̀ wẹ́ẹ̀rì rẹ̀ àwẹ̀dẹ̀wẹ̀rì rẹ̀ wẹ́ẹ̀rì rẹ̀. ó wẹ̀rí mi o ó wẹ̀rí rẹ̀ ó wẹ̀rí rẹ̀ o ó wẹ̀rí rẹ̀ àwẹ̀dẹ̀wẹ̀rì rẹ̀ wẹ́ẹ̀rì rẹ̀. láti òní lọ kó rí dájú wípé òun wá sí odò yìí láti wá máa bu omi fọ ẹsẹ̀ fún ọjọ́ 7 gbáko kò gbọ́dọ̀ dín o. Ejide Alakara ọmọ fẹ́ rí wòsàn rèé. ó wá wòsàn kiri. Bùnmi kàkà kẹ́kọ̀ọ́ má jẹ́ ṣẹ̀ṣẹ̀ láfọ̀rọ̀ rẹ ṣe. yóò fi ṣàwàdànù ni. ẹ̀yin èèyàn mi ọyẹ dáṣẹ̀ rí àfọ̀. Ejide Alakara ńlẹ́ o àwa ní kí ìwọ darapọ̀ má wa ìwọ ló ṣe ṣé ìwọ sì gbàgbé ni gbogbo orí ààfin ewu abuké ló rẹrù òòṣàmọ́sọ̀ làlàgbàjà ló ti kó ṣe tiẹ̀ wá wò ó tọmọdé bá dárí sòrùrù ọkọ náà sì ń rùkú ẹwà lé onílò ráyè mọ tó bá ti ṣe tiwa. òótọ́ ni bọ́mọ kékeré bá fojú di ikú pa ni bákàlàkà bá fojú di ikú ọ̀pá ni wo ikú pọ̀ lónìí. kí gbogbo dà ṣe ń bá ṣe gan tó bá kọ̀ tí o bá gbọ́ já yanjú ẹ̀ lónìí. kí la tún dúró ṣe ẹjọ́ fi kú ṣe fàjẹ́. ẹ wọ òrìṣà kí ló ń jẹ bẹ́ẹ̀ ẹ dákun ṣé tipátipá lèèyàn fi ń ṣẹgbẹ́ ni ó yẹ kẹ́ ẹ ti rí pọ́mọ tiwa lélẹ́yìí. kò sámi yín lára eléyìí. funfun làwa o dúdú lẹ́yìn. a sì lè jọ láṣepọ̀ kankan bó ṣe wù kó rí dúdú àti funfun ò lè ṣe pọ̀ ẹ ṣe tí ká ṣe tiwa. kọ̀ wá yé ọ ni ọmọ àbúrò tèmi ní bó ṣe wà yìí. bó bá jọ ọmọ àbúrò rẹ ṣé ó tọ́ sí ọ lẹ́nu láti jẹ ṣé ó tọ́ sí ọ lẹ́nu láti mu ẹ̀jẹ̀ rẹ̀. ẹ wo ọmọ ẹgbẹ́ ti wá lélẹ́yìí ó ti bá wa jẹ ó sì ti bá wa mu dandan ni kó bá wa pín. padà ìpẹ́ rẹ̀ bí ọ̀fọ̀ àmújà kakaka nítajà lẹ́nu lẹ́ ń wò yìí bẹ́ẹ̀ bá jẹ́ yóò hà yín lẹ́nu ẹ̀ sì mọ̀ pẹ̀jẹ́ ẹ wá jẹ́ wí fún yín o kóńkó jábele ni kálukú ló ń ṣe tiẹ̀. àdí yín lọ́wọ́ ẹ̀ dí wa lọ́wọ́. ẹ wo tó bá rí bẹ́ẹ̀ àwa àtẹ̀yìn àìkúkú so ń jà ara wa Ejide Alakara iná ló dá wàhálà lẹ̀ ẹ wo kí kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ṣé o wá rí i láti òní lọ o ò gbọ́dọ̀ ta àkàrà elépo mọ́ àkàrà olóròró ni kó o máa ta
torí wípé funfun là wà. ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn. ṣìkìní ìkí atọ́sà ń yí lábẹ́ ọ̀kadà. kó má padà sókè kan ó ti kíkan ò sí nílé oyin yọyọyọyọ tó ń yọ dídùn níta fara oyin ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan ó ti dilé aláyọ̀ kò ní padà dilé kún orí túlùgì ó lọ́gbẹ̀ ó sì tún lọ síbi rẹ̀ ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan. nígbà wo lọ gbádùn. báwo ni sísá ẹ kú ọjọ́ mẹ́ta. kí lẹ fẹ́ sà. mi ò fẹ́ nǹkan kan ìwọ gangan ni mo fẹ́. èmi. aṣọ mi ìdá tó báyìí aṣọ láwọ̀ báyìí mo mọ̀ dáná o. ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan. sípò lè dé báyìí ìyá ló jẹ́ ká wọ̀rẹ̀ ọ̀sán òtẹ́lẹ̀. ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan. yegede kò wá ti tán ẹ̀yin aláròpin ẹ̀dá o ọlọ́run má ti jù yín lọ. ó ti gbàgbà ta ní gbé lọ yìí ọmọ ìbọn máa ń lọ ẹran lọ. ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan. ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan. ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan. ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn ó ti sọyìn ó ṣàdùn kó má padà sókè kan. mo sì fẹ́ rí bọ́ ọmọ yìí kúnlé lóní rárá kí n filẹ̀ lóní rárá kí n filẹ̀ mo fẹ́ rí bọ́ rẹ̀ ẹ wo bó ṣe wá fáyìn ní wọ́n á gbé lọ yìí. tani o ó gbé lọ ni. wọ́n lù lọ. àbórí bó ṣe wá kọ ni pẹ́ẹ́pẹ́ yẹn ti ń retí irú oore bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó bó ṣe kára mọ́ èyí ó rí pé inú ẹ̀dùn gan nù bó ṣe wá kan inú ọkọ̀ gan nù. lánìí o ní tá a máa ń sọ nù o sọ mọ̀ pé tí yóò bá ti jẹ ní ìyá ní nǹkan panu lọ́ọ́ ni o. mo mọ̀ ṣòfò ayé kúnlé bàjẹ́ ayé kúnlé bàjẹ́ kúnlé dáhà lónìí kúnlé dáhà lónìí ọmọ ẹ lọ́dún mi. o ṣàkíyèsí ẹ̀ látẹ̀ èmi ti ń wò ó. mo rí nǹkan ṣe. sọ̀rọ̀ pé bọ́mọbìnrin ti yọ bẹ́ẹ̀ mo wá wò pé mo wá rí tó lọ bẹ́ẹ̀ mo wá wò pé ta ló tẹ̀lé láti nǹkan náà ìhìn wá rí mo wá rí pé ẹnìkan wà tí mo rójú kan tí ń ṣe mí ní mo wá wò pé ojú òjòjú mọ́sọ̀ èèyàn ni gbà tí wọ́n bẹ̀rẹ̀ orí ní báyìí láì ṣe goalkeeper ta ló gbọ́dọ̀ jẹ́ mo wá rí pé ọkọ rẹ̀ jọ òun ni. nǹkan ṣe kéèyàn sì lajú ẹ lẹ báyìí kí ẹ máa gbé nǹkan rẹ lọ lójú rẹ mẹ́wàá ṣe. kí ni nǹkan tó ṣe sọ mọ̀ pé òun gan ti mọ̀ pé nǹkan ó ṣe ń tẹ́lẹ̀ ni ọmọ pé tó bá ti jẹ́ casual worker mo dọ́lọ́ ọba ṣe fúnlẹ̀ ayé casual náà ni ó máa jẹ́ àti pé ẹlòmíì nìsín ó lè lọ́ọ́ máa ṣiṣẹ́ lọ́dọ̀ pé bóyá wọn tẹ́ máa pé wọ́n pẹ́ẹ́ràn àgbẹ̀ wọ́n sún owó wọ́n ti gbogbo ẹ̀ pé wọ́n wá pé wọ́n gba àwọn èèyàn kan casual tí wọ́n máa nà lẹ́gbẹ̀ẹ́ títí báyìí nìsín ẹ̀wọ̀n pọ́n kan wọ́n tún ti náà discover àrùn kan nìsín wọ́n tún lẹ́bùlà ni pé ká má jẹ ẹran àgbẹ̀ mọ́ ńgbẹ́ ẹlẹ́ran àgbẹ̀ bá rí pé ẹran àgbẹ̀ òun fùtó nǹkan máa ń sìn kí ló fẹ́ máa gbà wọ́n yọjà wọn lẹ̀. ìyàbẹ̀ rọ̀ lóhùn. ẹ tó bá ti jẹ́ casual ọlọ́run ò ṣe nǹkan kan fún gbogbo nǹkan lé ayé rẹ̀ báyìí yóò máa jẹ́ casual ni nínú owó ọmọ èyí tó dúró mi dùn ní mo á wò pé ṣebí tí yàrá yíyan lọ bá di pé a máa máyàn la ni mo rò pé bí wọ́n ṣe gbénú ọkàn yóò tún bọ́ta padà ni pé yóò dàbí mọ́túárì lára rẹ̀ pé èsì wà mẹ́. àfi kára bí agbákámú nínú èsì alága láti jọ tá a ti ṣiṣẹ́ yìí àwa tá a ràn lọ́wọ́ gan-an ìdíbò ṣe ra kí a sún gan ni. gígé dìsáínà ni tí mo rí bá orí ọ́fíìsì àtọ́jú lé ní wọ́n bá kọ́ sí máa wò pé kọ̀mọ̀sẹ́ tí ò lè dáa fún un. tó bó ṣe wà nísìnyí iṣẹ́ wa ni o ẹ̀mí kò lè lògbó ọ̀hún pé kúrú ni yọkàn kú ni bó ṣe wà.
ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn kó má padà sókè kan ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn kó má padà sókè kan ó ti ń dùn kó má kan kíkan ò sí nílé oyin yọyọyọyọ tó ń yọ dídùn níta fara oyin ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn kó má padà sókè kan ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn kó má padà sókè kan ó ti dilé aláyọ̀ kò ní padà dilé kún orí tùlùgì ó lọ́gbẹ̀ ó sì gúnlẹ̀ síbi rẹ̀ ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn kó má padà sókè kan. Àtẹ òkun níyọ pé òfu òbélébò rẹ eṣinṣin ti tẹnu bóyin títí dọjọ́ ikú ni ó ti sóyin ó ṣàdùn. o tó bá ti ń bákàrà lọ máa méjì òkú nǹkan bákàrà tí o bá kàkàrà Èjìdé yàtọ̀. wá gba tẹ́lẹ̀ á change lórí ta o ní gáràjì wá gba tẹ́lẹ̀ á change. wọ́n èdè máa lọ sí àkàrà. mélòó ló fẹ́. ó ti sóyin ó ṣàdùn kó má padà sókè kan. manager yes ma. bá mi take care every garden. ẹ̀yin aláròpin ẹ̀dá o ọlọ́run má ti jù yín lọ. ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn ó ti sóyin ó ṣàdùn kó má padà sókè kan ó ti sóyin ó ṣàdùn. báyé bá ṣá mi lọ́gbẹ́ ní tèmi n ò ní ṣára mi lọ́gbẹ́ ọ̀nà kan ò dí ọ̀nà kan ò lè gbà bó ti gbà bẹ́ẹ̀ ní tèmi. owó 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 ni gbogbo wa ń wá o. àtẹni tó kàwé àtẹni tó kọ́ṣẹ́ ọwọ́ oníṣòwò káràkátà ẹ̀bùrú ajé ní gbogbo wa ń ṣe kórí jẹ́ ara jẹjẹ mu. owó 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 ni gbogbo wa ń wá o. ìgbà ọ̀nà ló wo ìgbò ẹgbẹ̀rún ọ̀nà ló wọ́ dùgbẹ́ o ṣẹ̀fún fi gbogbo ara ṣàjẹ́ lọ́jà láfẹ́ ń wá ẹni jalè nìkan ló bọ́mọ jẹ́ iṣẹ́ oríran mi mà ṣe o. owó 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 ni gbogbo wa.